ojúlówó gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé ibi yòówù tá a bá wà lásìkò yìí a kí wa gbogbo àgbààgbà tí ń bẹ lóde ilẹ̀ yìí a kí yín o bẹ́ẹ̀ ńlá tó ṣì bá gbogbo ọjọ́ ní lọ gbogbo ọmọ Yorùbá káàkiri nílé lóko lọ́nà àtìlẹ́yìn òde ọ̀rọ̀ òní jẹ́ tẹ́lẹ̀ ká má mọ̀ dá ẹ̀ ọ̀rọ̀ ara wa ló délẹ̀ yìí a sì ní láti falẹ̀ mọ́ a ní láti dìde sí i nítorí ó ń bọ̀ àwọn làwọn àgbààgbà sọ wípé àádẹ́ẹ̀dẹ́ bẹ́ẹ̀ sì rèé kì í ṣe gbogbo ọ̀rọ̀ làádẹ́ àwọn dè pàápàá jùlọ bí ò bá ṣe ọ̀rọ̀ ọmọ ẹja tí ń bẹ nínú omi èyí tó yẹ á mójútó èyí tó yẹ ká dé àmọ̀dé a ó dé àmọ̀dé èyí tó yẹ ká gbé ìgbésẹ̀ lórí ẹ̀ a ó ṣe ìgbésẹ̀ tó tọ́ àti eléyìí tó yẹ lórí rẹ̀ ṣe iná òde jólóko kí mọ̀jàlá kó má délé sọ mọ̀jàlá ọ̀hún rèé ló fẹ́ wá fi ohun tí ń ṣẹlẹ̀ nínú oko tó wá létí nínú ilé ogun tí yóò bá wá ká ni mọ́lé àárẹ̀ pàdé ẹ̀ lọ́nà ni ká dá padà kó má bàa di ohun tí yóò bá wá ní àlejò ọ̀ràn nínú ọ̀dẹ̀ ọmọ Yorùbá ojúlówó ọmọ Oòduà káàkiri àgbáńlá ayé ẹ má jẹ́ ká fi ẹ̀kan tanná fúnra wa bí ilẹ̀ Yorùbá ṣe wà ní àsìkò tá a wà yìí ó ń pè fún àkíyèsí tèmítẹ̀yìn ó sì ń fi àmójútó pẹ̀lú ogun ń bẹ nílé ogun ń bẹ lọ́nà ogun ń bẹ nínú oko kó wá tọ́jú wípé yóò wọnú ìlú gan gìjan wá bá wa kí ló ń dá ó ṣe láti fi dá a padà ogun kì í kó ìran ọmọ Yorùbá àmọ́ kì í ṣe ọ̀rọ̀ ẹnu lásán ó ní ọgbọ́n tí àwọn bàbá wa máa ń dá sí láti gbà ìwáṣẹ̀ èyí kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ò bá jẹ́ mùsùlùmí kó o jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àbí ẹlẹ́sìn kan àbáláyé ọ̀rọ̀ ara wa rèé o ọ̀rọ̀ lẹyẹ ń gbọ́ ẹyẹ kan kì í déédéé bà lórùlé ọ̀rọ̀ ni ẹyẹ ń gbọ́ lágbára Olódùmarè ogun ò ní jà wá ogun ò sì ní kó wa lọ ilẹ̀ tó mọ́ lónìí ó ní iye ẹni tó ti kú ikú àìmọ̀dí ikú àìtọ́jọ́ eléyìí tí ò tọ́ sí irú wọn ẹ̀là òun ní ọ̀rọ̀ báwo bá là á kò ní lè jí ní yékéyéké kò wí fún ní làáwí o a kì í pé òun ò gbọ́ rẹ ojúlówó ọmọ Oòduà iṣẹ́ yá o ọ̀nà tá a sì tọ̀ òun rèé. ẹ káàárọ̀ gbogbo ọmọ káàárọ̀ òjíire níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi ohun tó gbé mi wá sórí ìkànnì lénìí tí mo fẹ́ kájọ mọ̀ bí ẹ ti mọ orúkọ tèmi Tẹ́ní ọmọ ológo lórúkọ tèmi jẹ́ Tẹ́ní blog tó dẹ̀ jẹ́ wípé a gbọ́ ìpè wípé kí àwọn ọmọ káàárọ̀ òjíire tó sì ọmọ Yorùbá níbi gbogbo yálà ní orílẹ̀-èdè gbogbo àgbáyé pátá níbi tí Yorùbá wà bóyá wà nílé àbá wà lẹ́yìn odi wọ́n fún wa ní àwọn àkíyèsí kan tá a gbọ́dọ̀ pè nítorí pé gbogbo alamọ bí ogun ṣe ń ṣẹlẹ̀ nílùú àmọ́ tó ń ṣẹlẹ̀ àwọn Fúlàní darandaran wọ́n ń kó wa lẹ́rú àwọn tó jẹ́ àgbààgbà nílẹ̀ wa tó jẹ́ lídà tá à ń fojú wé wọ́n tún ń kó wa lẹ́rú àmọ́ bí tá a fẹ́ sáwọ̀ à ń sá kíjokíjo ṣùgbọ́n kó tó di pé wọ́n pa wá tán kó tó di pé wọ́n tà wá lẹ́rú tán nítorí ìmọ̀ tara ẹni nìkan nítorí ìfẹ́ atara wọn selfish interest tiwọn nìkan la fi wò wípé káwa náà ká gbé ìgbésẹ̀ àwọn àgbààgbà àwọn onílẹ̀ àwọn tí wọ́n mọ̀ ọ̀nà tí wọ́n lè tọ́ àwọn onífá wọ́n ti tọ́ ọ̀nà wọ́n dẹ̀ jẹ́ kó yé wa wípé ọ̀nà tá a lè gbà lélẹ́yìí ṣe mọ̀ wípé a ti wò ó títí pé à ń retí kí adífálà nílùú kí wọ́n dífá tí ìlú bá dàrú onífá ló máa ń kọ́kọ́ dífá ọba máa ránṣẹ́ pé àwọn adífálà wọ́n á jan ifá mọ́lẹ̀ nígbà tí wọ́n bá jan ifá lulẹ̀ tán wọ́n á wo ọ̀nà àbáyọ sílùú nígbà tá a dẹ̀ retí títí ṣùgbọ́n wọ́n ti padà gbé ọ̀nà àbáyọ jáde wá fún wa wípé ọ̀nà àbáyọ kan ṣoṣo tó lè wà ní wọ́n ti dárúkọ ìlú kọ̀ọ̀kan ṣùgbọ́n torí pé àkókò pọ̀ ṣùgbọ́n nǹkan tán wá ní pé kí gbogbo ọmọ Yorùbá pátápátá nílẹ̀ káàárọ̀ òjíire níbikíbi tí ẹ ti ń gbọ́ tá a ti máa play àwọn àwo yìí wọ́n ní pé ní on the 19 oṣù tá a wà yìí tó ń ṣe December 19 wọ́n ní pé kí a má ṣe fi ọṣẹ àti kàìnkàìn wẹ̀ ò ń bọ̀ ẹ ní sùúrù ẹ jẹ́ kí n play ìbẹ̀yẹ fún yín kí n tuntun wá ṣàlàyé ẹ̀ lọ ní ẹ̀kúnrẹ́rẹ́ torí ìgbọ́ràn ó sàn ju ẹbọ rúru lọ ìfetísílẹ̀ sì ni ó sàn ju ọ̀rá àgbò lọ kò bá dára ká jọ mú un lò kò bá dára ká mú lò eléyìí ò kì í ṣe ẹlẹ́yàmẹ̀yà kò kì í ṣe ẹlẹ́sìnmẹ̀sìn torí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ wọn ò ní kẹ́ ẹ pé ewúrẹ́ wọn ò ní kẹ́ ẹ pàgùntàn wọn ò ní kẹ́ ẹ mórí wá wọn ò ní kẹ́ ẹ mégungun èèyàn wá kí ló lè mẹ́ta wà nílé sí ẹ jẹ́ kájọ rò kájọ sí. ọ̀kàndínlógún oṣù kejìlá ọdún 2020
wọ́n ní kí gbogbo wa ká ṣe nǹkan kan. Ọjọ́ Sátidé lọ́jọ́ ń bọ́ sí, àtúnpọ̀jọ́ yẹn lọ́jọ́ àbámẹ́ta. Wọ́n wá ní gbogbo ọmọ kóòtù òjíire nílé lóko lọ́nà lẹ́yìn odi. Wọ́n ní a ṣiṣẹ́ o. Ibikíbi tí a bá lè wà lórílẹ̀‐èdè ayé láti aago 12 ọ̀sán sí aago 1 ìlú ibẹ̀ yẹn, wọ́n ní kí a kán epo pupa díẹ̀ sílẹ̀ àtomi. Ẹ̀yin tẹ́ ẹ̀ lè rí epo bóyá torí pé ìlú èbó lẹ́wà, epo àgbọn tẹ́ ń pè ní coconut oil, òṣìṣẹ́ ẹ̀kan epo àgbọn tí wọ́n síwájú ilé kẹ̀kan omi díẹ̀ sí, ẹ tún lọ sẹ́yìn kùlé ẹ tún ṣe bẹ́ẹ̀. Gbogbo ọmọ kóòtù òjíire wọ́n ní ọjọ́ yìí ìbá dáa ká má wẹ ọṣẹ, ẹ má jẹ́ ká wẹṣẹ. A lè ṣanra lásán tàbí ká ti wẹ ọṣẹ dáadáa ní ọjọ́ 19 yẹn, ó kù ọ̀la yẹn on the 18 àti lè wẹṣẹ. Ká kàn fún mi lásán ṣanra ní on the 19. Gbogbo ibi tá a bá wá ká wá máa sọ pé èrè wájú o, ẹgbẹ́po ẹgbomi ẹ̀yà mọ́ ọ lọ, èrè ẹ̀kúlé o, ẹgbomi ẹgbẹ́po ẹ̀yà mọ́ ọ lọ. Ẹ wí fún wọn lájúlé o, pélé ayé dùn àwa mọ̀ ò gbogbo wa ni gbogbo ọmọ Yorùbá, yàtọ̀ sí iṣẹ́ tí a ti rán ẹlẹ́kùnjẹkùn gbogbo wa pátá ní on the 19th of December 2020. Ṣé ẹ ti gbọ́? Wọ́n ní December yìí ní on the 19th December tó ń ṣe oṣù tá a wà yìí, ọjọ́ 19 oṣù tá a wà yìí, wọ́n ní kí a má ṣe wẹ ọṣẹ ní ọjọ́ náà. Pé tí a bá tiẹ̀ fẹ́ wá wẹ ọṣẹ yẹn, wọ́n ní ká wẹ̀ ní on the 18th tó ń ṣe ọjọ́ 22. A lè wẹ̀ ní alẹ́ kó tó di pé aago 12 máa lò. Tó bá ti di aago 12 kó ní kálukú wa má wẹ ọṣẹ mọ́. Gbogbo àwọn nǹkan tán dẹ̀ sọ fún wa tá a fẹ́ tá a máa ṣe, òun náà lẹ sì gbọ́ yẹn. Tẹ́ ẹ ti mọ bọ́n ṣe máa pè é, ń tẹ́ máa ṣe omi àgbọn. Ẹni tí ò bá lè rí epo pupa, ẹni tí ò bá lè rí epo pupa, wọ́n ní ká ẹ wá omi àgbọn tá ń pè ní coconut oil àti omi. Bẹ́ẹ̀ ṣe máa ṣe ni wọ́n ti ṣàlàyé ẹ̀ fún wa yẹn. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká mú kinní yìí lò, ẹ jẹ́ ká sàbólógùn ṣe ní kàsà kó lè bá rí bó ṣe ń rí. Oòduà gbé gbogbo wa o. Ìgbọ́ràn ó sàn ju ẹbọ rúrú lọ, ìfetísílẹ̀ sì ni ó sàn ju ọ̀rá àgbò lọ. Torí púpọ̀ nínú àwọn èèyàn wọ́n máa ń dẹ́jà, wọ́n á ní kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀, wọ́n á ní kí ni gbogbo bí gbogbo akú ṣe ń pariwo ọ̀rọ̀ Yorùbá yìí kò kan àwọn míì ò tiẹ̀ rán wa níṣẹ́, àwọn míì tiẹ̀ ń pariwo kí ló kàn wọ́n nípa rẹ̀, kò sí nǹkan tó kàn wọ́n. Ìmọ̀rí ò bá kú torí pé wọ́n jẹ wọ́n yó. Eléyìí ló tún délẹ̀ yìí, wọn ò ní kó mówó wá, wọn ò ní kó mẹ́sẹ̀ wá. Eléyìí wọn ò ní pé kó ṣe nǹkan kan fún àǹfààní ayé ara rẹ lélẹ̀ wà fún. Tó bá wá fẹ́ gbọ́, tó bá fẹ́ kó má ṣe, o ti gbọ́ nǹkan tó sọ. Ṣùgbọ́n èmi ò bá gba gbogbo wa ní ìmọ̀ràn kí gbogbo wa ṣe pátápátá. Kò yọ ẹlẹ́sìn Kristẹni sílẹ̀, kò yọ Mùsùlùmí sílẹ̀, àwọn alábàáláyé náà gbogbo wa pátápátá ní ká ṣe. Ẹ gbọ́ mi, gbogbo wa pátápátá ní ká ṣe nǹkan tí wọ́n sọ yìí. Ọ̀rọ̀ yìí ó ṣe kókó, ó dẹ̀ ṣe pàtàkì. Ẹ jọ̀ọ́ mo tún bẹ̀ yín ni, ẹ má wulẹ̀ jẹ́ kí n fi gbéraga sí. Mo dá ńgbà náà mo bẹ̀ yín, ẹ̀yin ọmọ ìyá mi, ẹ̀yin ọmọ ìyé mi, ń dákun ǹjọ́ o, ǹjọ́ òun ṣe ń tán mímí sọ fún ọ, ń ṣe o, ń dákun, ń ṣe o, dákun o, àní kúkú òjijì ní ìlú lẹ́wà, gbogbo ìlú wa ẹ̀mọ̀ gbogbo ẹ̀ ló ń gbóná kókókó ní ìsìn bá ń dákun ǹjọ́ nítorí Ọlọ́run ń mú lò gbogbo nǹkan tí bàbá mi ní sọ, tí bàbá mi ń sọ, ń dákun ǹjọ́ ń mú lò, ń gbọ́ mú lò dáadáa. Lọ́ọ̀rẹ́ wà ń tán mi sọ fún ọ nì kó mú lò kó dẹ̀ ṣàdúrà. Ìwọ náà lè ṣàdúrà fún gbèsè ayé ara rẹ. Tó o bá ṣe tán ṣàdúrà, epo ẹ̀rọ lépo, omi ẹ̀rọ lómi. Ẹran ní tí ata bá pààyàn lórí, omi là á mu. Tí nǹkan kan bá ṣe ni, epo ẹ̀rọ ni a máa ń mu epo. Ọmọ fi ń para tí ìgbóná bá wà, wọ́n á fi epo para. Ẹ̀rọ lépo ẹ̀rọ lómi kí ìgbóná kó má sì wọnú ilé tọ̀ wá. Bẹ́ẹ̀ ni kí àlàáfíà kára kó tù wá. Olókun Ṣẹ̀gẹ́, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jẹ́ ká mú gbogbo nǹkan tán sọ yìí lò. Ẹ jẹ́ ká lọ wá. Ẹ̀yin tán bá ní ẹ wà níbikíbi tí ẹ bá ná ní tí ẹ bá wà tí ẹ lè rí epo,
tó dẹ̀ dá mi lójú pé púpọ̀ nínú àwọn èèyàn tiẹ̀ máa répo bó tiẹ̀ ti rí pé ó lè wọ́n ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe epo kékeré náà sọ wọ́n ní ẹ máa ta díẹ̀ sílẹ̀ síwájú lé ẹ dẹ̀ máa ta díẹ̀ sílẹ̀ sẹ́yìn kùlé lé àti omi ẹ dẹ̀ máa ṣàwọn àdúrà gbogbo nǹkan tán ní ẹ máa pè wọ́n ti sọ bẹ́ẹ̀ náà ni mo jẹ́ kí n play rẹ̀ dáadáa kó lè dùn dáadáa lẹ́nu tiwọn sẹ́mi pé kò ní lè kọ́ wa lẹ́nu kò ní dàbí pé bóyá wà là ń mú lérè fèé kò ní dàbí pé àwa là ń parọ́ ìdí nìyẹn tó fi dàbí wípé a sọ fún yín kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílẹ̀ káàárọ̀ òjíire ẹ jẹ́ ká jọ mú ọ̀rọ̀ yìí ní òkúnkúndùn ó ṣe kókó ó ṣe pàtàkì Oòduà á gbè wá o àṣẹ. ẹgbẹ́ ọmọ Yorùbá North America àwọn ló ṣe agbátẹrù iṣẹ́ yìí ǹjẹ́ ẹ rántí ogun Abacha lọ́jọ́ sí àná ogun Abacha ogun mọ́nì ọmọ Yorùbá tí ò sálùgbẹ́ ṣàǹkóṣàǹkó ọmọ Yorùbá gbogbo wọn ni wọ́n rọ́ sínú ìgbèkùn ẹgbẹ́ yìí ló ṣe àyàgbàǹgbà pẹ̀lú àtìlẹ́yìn gbogbo ọmọ Yorùbá pátápátá pẹ̀lú àtìlẹ́yìn Olódùmarè wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà èmú wọn kò mú iná tì lágbẹ̀dẹ rí ṣèpọ́n báyìí ilẹ̀kùn máa ń mú ẹran ẹ dákun ẹ mọ́ sì mí gbọ́ o àpé ẹgbẹ́ ọmọ Yorùbá North America ni olórí ẹgbẹ́ gbogbo ọmọ Yorùbá àsọ bẹ́ẹ̀ o àsọ pé àwọn lẹ̀gbọ́n àsọ pé àwọn làgbà a dúpẹ́ fún àtìlẹ́yìn tí gbogbo ọmọ kóòtù òjíire tí wọ́n ṣe láti gbé ká ṣẹ́gun ogun Abacha àwa tá a ṣẹ́gun ogun Abacha náà látún ṣẹ́gun eléyìí ẹ dákun ẹgbẹ́ ẹ̀ tún. so ṣe ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn tí ó bá tó àsìkò màá gbé gbogbo àwọn àwo wọn pápátá wá tá à ní dà papọ̀ mọ́ ọ̀rọ̀ orí Facebook so that a lè yé gbogbo wa a lè yé wa tá à ní dà papọ̀ mọ́ show tó máa tá a máa ń ṣe lórí Facebook a máa gbé wa lọ́tọ̀ tó yẹ pé a máa ṣe lọ́tọ̀ọ̀tọ̀ báyìí so that torí ó wù mí kí n ṣe sí ojú kan ṣùgbọ́n mo rí pé ó pọ̀ gan kò ṣeé ṣe ní ojú kan bí kò ṣe pé ká sọ náà ní live lọ́tọ̀ láì dà kankan papọ̀ torí ó ṣe kókó Oòduà á gbè wá o èṣí ó dàbọ̀.